nta lè bá bàbá wa sọ tó la máa bá ọba sọ anyhow. Mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé Yorùbá bọ̀ wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ ó ti tán kó gbọ́ àbọ̀ eléyìí ló dífá fún èsì tí ẹni tí ń ṣe agbóhùnsí afẹ́fẹ́ tí ọ̀pọ̀ ènìyàn gbàgbọ́ gẹ́gẹ́ bí agbẹnusọ fún Aláàfin Ọ̀yọ́ Ààrẹ Al-Moruf ló ti jáde síta gbangba wálíà láti wá ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ kan láti wá yànnàná àwọn ọ̀rọ̀ kan. Ẹ wò Ààrẹ Al-Moruf ó ta bára lé ó ta bára oko nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ó darí rẹ̀ sí oríṣiríṣi àwọn ènìyàn ẹ̀yin ọmọ Kotu Ojire Yorùbá. Ẹ wò ọ̀rọ̀ tí Ààrẹ Al-Moruf sọ nínú fọ́nrán yìí kò ṣe má gbọ́ ní o ọ̀rọ̀ tó lágbára ni tí ó jẹ́ wípé àárí kan tàbí ìkejì dìmọ́ nípa bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọ̀rọ̀ ńlá rèé o wọ́n ta sí àwọn ará ti Ifẹ̀ náà bẹ́ẹ̀ náà ni wọ́n fi gbólóhùn ránṣẹ́ nípa ti ìgbésẹ̀ tí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ṣẹ̀ gbé látàrí bó ṣe fi àwọn Ọ̀yọ́mèsì jẹ ọba. Ẹ wo wọ́n ti sọ̀rọ̀ Ààrẹ Al-Moruf wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn kò ṣe má gbọ́ lélẹ́yìí ẹ̀yin náà àìsínbẹ̀ láì bá wọn dá sí ẹ wá gbọ́ ohun tí Ààrẹ Al-Moruf sọ. ó jẹ́ Ààrẹ Al-Moruf ló ń kọ̀ntró Aláàfin ṣé mi l'Ọ̀yọ́mèsì ni sórí yín pé ṣé àtàbàtẹ̀ wá ní opportunity láti bá Aláàfin sọ̀rọ̀ ṣé kú bàbá yìí náà lèèyàn máa kú gìrì ló máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ń bá nta lè bá bàbá wa sọ tó la máa bá ọba sọ anyhow. Mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé orúkọ ló ń roni olórúkọ Ààrẹ Al-Moruf yẹn. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mi ò ní ṣépè o àmẹ́nu mi ò ní gbófo. Ẹni kọ́nà tí ń bá ti rí báyìí wọ́n ní ààrẹ ló dá wàhálà lẹ̀ ààrẹ ló ń ba ayé Aláàfin jẹ́ ayé Aláàfin ò lè bàjẹ́ láyé àfi táyé tí ń bá máa bàjẹ́ ló kù. Ní tó bá wá ń yà mí lẹ́nu màá sọ òkò yìí sí àwọn ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni ní tó bá máa bínú ó lè bínú o mo ti dákẹ́ tó mi ò wá fẹ́ dákẹ́ mọ́ àmọ́ èmi ní garanti pé mi ì tí ì fi èébú kọ̀kọ̀ bú Ọ̀ọ̀nìrìṣà àmọ́ ẹnikẹ́ni tó bá wá níbi tí mo ti bú Ọ̀ọ̀nìrìṣà ní abojú àbábomú kàn jáde kàn sọ fún mi. Yorùbá ní ẹjọ́ làbó ògùn rò kàn mú proof bẹ́ẹ̀ wá íńtánẹ́ẹ̀tì sáà ni mo ti sọ̀rọ̀ ẹ sọ náà. Àwọn Awíkoko ń sọ̀rọ̀ s'Aláàfin èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn ọmọ Yorùbá kí ló dé tẹ́yìn ọmọ Ilé-Ifẹ̀ ń jùkò àwọn ọmọ Ọ̀yọ́ wá ju ògúlùntú ẹ wá bí pé kó yọ káwọ́ gbéra ṣe rò pé àfẹ́ràn Aláàfin wa ni. Wọ́n ti kó bá Aláàfin o wọ́n máa yọ Aláàfin o wọ́n máa yọ Lágbájá ṣé bó ṣe yọ àwọn bàbá tí lóye nìyẹn. Ìṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ rò pókàn easy láti kàn ní ẹ máa ṣe gbá kan ó ti kó bá yọgọlú ẹjọ́ torí Ọlọ́run máa tún ọ̀rọ̀ mi sọ. Ọmọ Ọ̀yọ́ ni mi ojúlówó ni mi confam ni. Mo ti ní mi ní sinmi fún yín mọ́ torí mo sinmi orúkọ mi tẹ wá tọ̀ka yẹn kúkú jẹ́ kájọ máa sọ bọ̀ àwọn tó bá lọ́pọlọ wá mọ̀ pé ààrẹ right mi ò lè dákẹ́ fún yín o mo ti dákẹ́ tó most especially ẹ̀yin ọmọ Ifẹ̀ àtàwọn bloggers kọ̀ọ̀kan tí ò kàn àwọn bloggers mi tó yẹ pé ọba àlú yín gbìjọba àlú yín ìgbàṣírí ọba àlú yín jáde ẹ ti mọ̀ pé revenue l'Aláàfin tẹ́ ẹ bá fi picture Aláàfin tẹ́ ẹ fi picture Ààrẹ Al-Moruf sí kò sẹ́ni tó máa wo show yín ẹ try ẹ lóṣù kọ̀ọ̀kan wòye viewers tẹ́ ẹ ní. One stupid woman ojú yọbọ Mabel máa fi picture ẹ̀ sí Mabel náà jáde ó tún lọ gbé picture mi ó tún lọ sọ̀rọ̀ ìpè kìíní kan ọ̀rọ̀ tí mo ti sọ láti January 11 tí mo ti apologize fún Ọ̀ọ̀nìrìṣà mo rò pé orí yín burú gbogbo yín ó tẹ Ọ̀ọ̀ni lójúmọ́lẹ̀ so Aláàfin yẹn nìkan máa rí fín èmi ò tẹ Ọ̀ọ̀ni lójúmọ́lẹ̀ èmi sọ̀rọ̀ ni mò ń tún sọ tó bá jáde sí mi kọ́ lọ check ẹ̀ mò ń tún sọ ni pé Ọ̀ọ̀ni nǹkan tí mo sọ mọ́ ẹ pé mi ì fẹ́ sọmọ́ torí kó tún máa kà kan bọ̀ nǹkan tí mo sọ gbogbo ilẹ̀ mọ́. Ẹ má wàá máa wo àtàmọ̀ kẹ máa fẹ́ máa yí ọ̀rọ̀ kí ló kàn yín pẹ̀lú ààrẹ olóńbọ̀ jẹ́ kí n bàjẹ́ bàámọ̀ ọdún tèmi mọ̀ pé mò ń jà fún bàbá mi ni and I will continue doing it. Tọ́lọ́jọ́ máa fi dé mi ṣe ọmọ àlè. Ẹ̀yin ní spíkà ẹ mọ̀ pé ààrẹ ní spíkà Ọ̀yọ́ ẹ wá ń wọ̀nà pé tẹ́ ẹ bá ti fi lè pa ẹnu ààrẹ yẹn jẹ́ àwọn èèyàn ò ní gbọ́rọ̀ mọ́ irọ́ lẹ pa. Kò sí dẹ́ lè ṣe fún èmi o wọ́n wẹ̀ mí dáadáa Yorùbá ni wọ́n wẹ̀ mí dáadáa mo mọ Kùránì mo bá òun ní Kùránì rìn dáadáa so gbogbo nǹkan tẹ́ ẹ bá máa ṣe ẹrù kẹ́ tó máa ṣe èpè tẹ́ ẹ bá lè ṣe fún ọmọ yẹn má ṣe fún Aláàfin àmọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń bínú bàbá yẹn láì jẹ́ pé ó sọ ara àfikọ́ síta tẹ́ ẹ wá ń sọ pé kò ní lopo bàbá ẹ̀
ọjọ́ kíjọ́ táwọn ọmọ yín bá ti ṣoríire wọ́n máa takò wọ́n níwájú àtẹ̀yìn ni kódà tó ríire ọmọ yín bá kú díẹ̀ báyìí ó máa jábọ́ lọ́wọ́ wọn ni ìyẹn lẹ́yìn tẹ́ ń bá Aláàfin jà kò mọ̀ yín rí kò dẹ̀ fẹ́ mọ̀ yín and I will continue speaker ni mí fún bàbá mi rẹ̀ ní dákẹ́ ọmọ àbúrò mi náà ti bọ́ta ẹ̀yin lẹ kẹranko lọ́gbọ̀n ẹ̀yin lẹ dẹ́ta kú tẹ́tẹ́ ìbú yẹpẹ sí ẹ ti ń sọ̀rọ̀ wọn ò pé a lè fa rẹ nìkan lẹ̀ everybody náà ti jáde àwọn náà rí revenue láti rówó ṣèbẹ́yìn rówó lórí ẹni gbogbo yìí tẹ́ ẹ jáde mo rí bọ̀ máa tún ọ̀rọ̀ mi repeat Ọ̀yọ́mèsì sọ̀yọ́mèsì àwọn disagree kí Ṣèyí Mákindé má fún àwọn ọba kan ní adé àwọn olóyè kan ládé bọ̀ kí wọ́n má dé Ọ̀yọ́mèsì ládé so gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ àtàwọn ẹlẹ́nu gbádégán àtàwọn oníkọ̀ìnkọ̀ìn lórí àtàwọn aláṣọ ìrókò pátá kan àtàwọn onímọ́tò tí ò ló nǹkan kan tó wà ń lu yìí àwọn mi ìfẹ́ dárúkọ tọkàn jáde mẹ́bẹ́ ọ̀nà lọ́yà àbẹ́ ọ̀nà nuga tó wà ní Dallas olóṣó tó ṣe kúrò ní Maryland ní Washington tójú ṣe tiẹ̀ tó kúrò ń bẹ̀ wo bó ṣe rí ó tún bọ́ta fún mi àmọ́ mo ti mọ nǹkan tí máa ṣe fún yín bọ̀ tí kọ́dá máa ṣe sí ni pé ẹ jẹ́ kí gbogbo àjọ tá ẹ jẹ́ ká gbé péjì ara wa wálẹ̀ káwé ní tó máa dùn nínú wa kí gbogbo wa máa gbé péjì ara wa wálẹ̀ nǹkan tí máa bẹ̀rẹ̀ sí ṣe fún yín nìyẹn ẹ máa gbé píṣọ̀ mi ẹ máa sọ̀rọ̀ burúkú lórí mi ẹ jẹ́ àjọ gbé péjì ara wa wálẹ̀ káwé ẹni tí ó rówó lórí ẹ̀ káwé ẹni tí ò rówó ẹ jẹ́ ata tẹ́tẹ́ yẹn wo ẹ̀yin wèrè orí yìí burú Ọ̀yọ́mèsì kì í jọba Ọ̀yọ́mèsì kì í jáde bàbá mi Sàámú advice mi sí ni pé ẹ lọ gbé adé wọn àtọ̀pá tó gbé fún yín àti pépà tó gbé fún yín ẹ lọ gbélẹ̀ fún wọn àní bu yín tó rọmọ Ọ̀yọ́ là wa àdè níbi tá à ń lọ àdè gbọ́dọ̀ máa rìn sílùú adé Ṣèyí Mákindé ẹgbẹ́ fún tẹ́ẹ̀bà gbadé adé ó gbọ́dọ̀ wà authorized from Aláàfin Ọ̀yọ́ kábíyèsí gbogbo bàbá wa alága ọjà tó gbadé òótọ́ ni bọ̀ adé tó fún bàbá alága ọjà yẹn kọ́ lọ tún kíní ìṣẹ̀ṣe Ọ̀yọ́ ṣe kí bàbá wọ ìpè bí kì í ṣadé íńtánẹ́ẹ̀tì tó wọ́n fún wọn no because Ṣèyí Mákindé gọ́gọ́ ẹ disrespect bàbá yẹn tó wá pé yes ẹ fẹ́ fún alága ọjà ní adé èmi ò dispute ẹ̀ ìtí mò ń tẹnu mọ́ fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ torí mo rí àwọn ọmọ Ọ̀yọ́ kan náà tó ń ta sí mi Ọ̀yọ́mèsì ò ń dádé nǹkan tẹ́mi ń sọ nìyẹn Ọ̀yọ́mèsì kò ń dé adé Ọ̀yọ́mèsì wà fún ọba kan máa tẹ̀lé Aláàfin ni Ọ̀yọ́mèsì ò gbọ́dọ̀ dádé èèwọ̀ ni k'Ọ̀yọ́mèsì dádé ẹ lọ béèrè wò ta ló fẹ́ délé lórí ṣebí wọ́n fi Ọ̀yọ́mèsì kó tọ́jú àdúgbò ẹ̀ ní ìlú sí ìlú oníkọ́ Ọ̀yọ́mèsì tọ́jú àdúgbò ẹ̀ ní wọ́n wà fún Ọ̀yọ́mèsì ò lè jẹ baálẹ̀ láyé bàbá mi Sàámú with due respect sir ẹ lọ gbé adé Ṣèyí Mákindé fún padà o Ṣèyí Mákindé nǹkan tó dánwò lọ́yọ́ yẹn wọn ò dánwò lẹ́kọ̀ọ́ ṣé Olúbàdàn ò lé àwọn olóyè ṣé wọ́n dádé ṣé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò láwọn olóyè ṣé wọ́n dádé Ṣọ̀ún Ìrìṣà ò láwọn olóyè ṣé wọ́n dádé ṣé Alákẹ́ Ọ̀fẹ́gbọ́ ò láwọn olóyè ṣé wọ́n dádé ṣé Àwùjalẹ̀ ò láwọn olóyè ṣé wọ́n dádé kí ló dé tó wá jẹ́ pé ibi tí ìpìlẹ̀ ti wá ẹ wá fẹ́ bàjẹ́ Ọlọ́run ní fún gbogbo èyí tẹ́ ẹ bá gbọ́ Ọlọ́run ní fún yín ṣe o èpè kọ́ o Ọlọ́run ní fún yín ṣe ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ ò ní fún yín ṣe bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi ààrẹ náà. ràn mí lọ bẹ́ẹ̀ ni tó máa ràn mí lọ́wọ́ ràn ẹni tó máa ràn mí lọ́wọ́ sí mi. ẹ káàárọ̀ máa ẹ káàárọ̀ sà orúkọ mi ni Abigail Gleku mo nílò ìrànlọ́wọ́ yín ni o ọjọ́ Sunday nǹkan ṣẹlẹ̀ sí mi inú ilé tí mò ń gbé ó lè wọnú ilé ó jí orí machine mi lọ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o machine ni mo fi rán báyìí òun ni mo fi ń jẹun ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́ ẹ ní dààmú ẹ ní wàhálà ìnáwó ìdò ní dé bá yín lórí ọmọ ẹ ní dààmú lórí ọkọ ẹ ní dààmú Ọlọ́run wà pẹ̀lú yín mo nílò ìrànlọ́wọ́ yín ni o your family no loss no lack no limitation Ọlọ́run á ṣàánú yín Ọlọ́run á dúró tì yín Ọlọ́run wà pẹ̀lú yín orúkọ mi lẹ́ẹ̀kan sí Abigail Gleku ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé máa ṣe sà. ràn mí lọ bẹ́ẹ̀ ni tó máa ràn mí lọ́wọ́ ràn ẹni tó máa ràn mí lọ́wọ́ sí mi. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.